kábíyèsí àrólé oòduà ìyẹn ọọ̀ni ìrìṣà ti ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba babátúndé ẹniìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì kábíyèsí mà ti ránṣẹ́ sí ọmọ ẹ̀ tó jẹ́ ọmọbìnrin àkọ́bí ẹ̀ láyé ìyẹn ọmọbabìnrin adéọlá ògúnwùsì tí kábíyèsí sì jẹ́ kó di mímọ̀ pé àsìkò ti tó kí ọmọbìnrin náà kó lọ mú ọkọ wálé. ǹjẹ́ mo kábíyèsí ti sọ̀rọ̀ yìí, kí ló bí ọ̀rọ̀ yìí? Ní àsìkò tí ọmọ náà tó pé ọmọ ọgbọ̀n ọdún 30 years of age ní ogúnjọ́ oṣù tá a wà yìí ọjọ́ ajé ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ìní kábíyèsí máa ránṣẹ́ sí ọmọ ẹ̀ tí kábíyèsí lọ kọ sórí ẹ̀rọ ayélujára wípé kí ọmọbìnrin náà kó mọ́kọ wálé. Èdè òyìnbó tí kábíyèsí fi kí ọmọ ẹ̀ rèé, a sì tú ní Yorùbá díẹ̀. Princess Adéọlá Àánúolúwaápọ̀ Àtútù níní Bámidẹ́fẹ̀ Ògúnwùsì ọmọ Ọ̀jájá kejì. Ìwọ ọmọbabìnrin Adéọlá Àánúolúwaápọ̀ Àtútù níní Bámidẹ́fẹ̀ Ògúnwùsì ọmọ Ọ̀jájá. I'm truly grateful for the fulfilling life you have lived. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìgbé ayé rere tí ó ń gbé. May God Almighty continue to be with you in all your endeavours. Mo wá gbàdúrà kí Olódùmarè kó máa wà pẹ̀lú ẹ ní gbogbo ọ̀nàkọ́nà. Àmín. When you turn 10, your father will talk to you about school and your future. Nígbà tó wà lọ́mọ ọdún 10, èmi bàbá ẹ máa ń bẹ sọ̀rọ̀ nípa ilé-ìwé, ètò ẹ̀kọ́ ẹ̀ àti ọjọ́ iwájú ẹ̀. At 20, he encouraged you to listen and understand the importance of moral and well-being even as you sought independence. Nígbà tó di ọmọ 20 ọdún, mo tún gbà ẹ́ nímọ̀ràn wípé kó farabalẹ̀ kó sì máa tẹ́tí sílẹ̀ sí àwọn ẹ̀kọ́ ilé ayé àti àwọn ìmọ̀ràn àgbà bí ìwọ náà ṣe ń di obìnrin tó fẹ́ wá òmìnira fún rẹ̀. Now that you are 30, you are a grown woman. Ní báyìí tó ti di ọmọ 20 ọdún, ìwọ náà ti di obìnrin o. Your father senses that you no longer wish to be advised as independence has finally set in. Èmi bàbá ẹ̀, mo ti kẹ́fí, mo ti fura sí i pé ìwọ gò fẹ́ gbà mọ̀ràn dáadáa mọ́ báyìí o, nítorí pé ìwọ náà ti fẹ́ di òmìnira, o ti fẹ́ lómìnira fúnra ẹ̀. I talked gentle to you and I got your subtle independent behaviour in return. Nígbà tó wà lọ́mọ ọdún 10 tí mò ń gbà ẹ́ nímọ̀ràn tí mò ń bẹ sọ̀rọ̀, mo rí i pé o farabalẹ̀ nítorí pé o tí ì fẹ́ dobìnrin tí ó ti ní òmìnira ńgbà náà. I talked 20 to you and still got your near obvious independent behaviour in return. Nígbà tó tún pọ̀ mọ́ 20 ọdún náà, mo bẹ́ ẹ sọ̀rọ̀, o sì fẹ́ gbà náà bó tilẹ̀ jẹ́ pé kò fẹ́ tó dà ọkọ mọ́ nítorí pé o ti ń súnmọ́ ẹni tó fẹ́ di ọmọge àti ẹni tí yóò fẹ́ lómìnira. Now, I'm talking 30 to a grown woman, so go and bring husband to daddy o. Ní báyìí, mo ń bá ẹni tó ti di ọmọ 20 ọdún tó ti wá di sisi tó ti di obìnrin tó ti ní òmìnira báyìí pé lọ mú ọkọ wálé fún bàbá rẹ o. With love from the throne of Oòduà, mo ń fi ìfẹ́ mi ránṣẹ́ sí ẹ láti orí ìtẹ́ Odùduwà. Congratulations and may God continue to guide you in all your pursuits. O kú oríire o. Olódùmarè yóò máa ṣàtọ́nà rẹ ní gbogbo ọ̀nà rẹ. Èyí ni ọ̀rọ̀ tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀jájá kejì tó fi kí ọmọ ẹ̀ o, tó sì ti sọ wípé ìwọ ọmọ mi Adéọlá tètè lọ mọ́kọ wálé o, orí adé náà fẹ́ rí ọmọ ẹ̀.